I can see it in your eyes that you are restless. The time has come for you to leave. It's so hard to let you go, but in this life I know you have to be who you were made to be. As you step out on the road, I'll say a prayer, so that in my heart you always will be there. This is not goodbye. I know we'll meet again, so let your life begin, 'cause this is not goodbye. It's just I love you to take with you until you're home again. The stirring in your soul has left you wondering, should you stay or turn around? Well, just remember that your dreams, they are a promise, that you were made to change the world. So don't let fear stop you now, 'cause this is not goodbye. I know we'll meet again, so let your life begin. Jésù ni Olúwa àti Olùgbàlà. Gbogbo wa àtọkùnrin àtobìnrin a jẹ́ ìyàwó. Jésù ni ọkọ wa tó ń bọ̀ wá gbé wa ní ìyàwó. Màmá ti ṣiṣẹ́ tiẹ̀. Màmá bá kò lè ṣe burúkú mọ́, kò lè ṣe rere mọ́. Ẹ jẹ́ ká ronú wa. Wọ́n sọ fún wa lánàá wípé etí ọ̀tọ̀ ni etí inú, ọ̀tọ̀ ni etí ìta. Etí ìta yìí ni a fi ń gbọ́ràn. Bàbá wa nígbà tí a wà lé Báíbù kan ló sọ fún wa pé ẹ̀yin ọmọ, ẹ̀yin aya, ẹ má ṣe bà inú yín jẹ́. Orí inú olùmíràn máa bà tòde jẹ́. Ọ̀tọ̀ ni etí ìta, ọ̀tọ̀ ni etí inú. Etí inú ni a fi ń gbọ́rọ̀ ti ẹ̀mẹ́ tí Jésù máa gbọ́ tirẹ̀. Hallelujah. Tí a mọ Olùgbàlà, gbogbo wa kì yóò sùn, ṣùgbọ́n gbogbo wa ni a ṣe kí lápamárada, ṣùgbọ́n ìpaláradà sọ́nà wo? Ọ̀dọ̀mẹ́rin sínú ìyè àìnípẹ̀kun, olùmẹ́rin sínú ìyà àìnípẹ̀kun. Ìwọ ló wọ̀ ń bẹ̀. Lọ́dọ̀ ìlú òyìnbó ọ̀pọ̀ ò tí ì mọ̀, Èkó olùmíràn ò tí ì mọ̀, ṣùgbọ́n ibi sàárè yìí gbogbo wa ni a ń lọ síbẹ̀. Àtọmọdé àtàgbà ìjẹ́ wa yí padà. Àwọn tó bá ní Kristi Jésù òun ni a ṣe ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn. Nígbà tí Jésù yá dé wá gba ìjọba fúnra ara rẹ̀, òun ni yóò ṣe alága. A ti mú èṣù ọ̀tá wa, a ti gbédè. A ṣe àfún àwọn ènìyàn mẹ́mọ́ láǹfààní àtòrí ọ̀fẹ́ láti wọ ibi ìsinmi. Olúwa yóò ràn wá lọ́wọ́. Mo ní Olúwa yóò ràn wá lọ́wọ́. Ìjẹ́ wa múra dé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn báyìí. Ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn ó ń bọ̀ níwájú. Ẹ wo Nàìjíríà, ẹ wo nílẹ̀ ayé, ẹ wo gbogbo bó ṣe ń lọ. Ìgbẹ̀yìn ayé ni a wà yìí. Oníléwájú ìtẹ́ àìdágbé a ò rí òkú àgbà àti àwọn èwe. Ẹni bá ti ní Jésù lébi tí wọ́n bá mú lọ lé pẹ̀lú rẹ̀ gbà. Ewu tó wà nínú àwọn tí ò ní Jésù, ewu ń bẹ níwájú wọn. 99 appendix 99 àkọ́kún. Jésù níbẹ̀ ni rẹ̀ pàdé, níbẹ̀ wọ́n rí tẹ àánú rẹ̀, níbẹ̀ wọ́n wá ọ, wọ́n rí ọ, ibikíbi nílẹ̀ ọ̀wọ̀. Pàdé níbẹ̀ wọ́n rí tẹ àánú rẹ̀, níbẹ̀ wọ́n wá ọwọ́ rí ọ, ibikíbi nílẹ̀ ọ̀wọ̀. Kò sógiri tó ṣe ọmọ, ó ń gbé inú oní
ìrẹ̀lẹ̀ wọ́n mú wọn wá bí wọ́n bá wá gbà wọ́n lọ́lẹ̀ wọ́n mú ọlọ́. Olùṣọ́àgùntàn ẹni rẹ̀ sọ inú rẹ̀ bá nígbà tún sọ àdùn orúkọ lárẹ́ fún ọkàn tí wà ojú rẹ̀ sókè láti bọ̀rùn káwá jù wá. A ti mú ìsìn tí ilé yìí wá sí ìparí báyìí. A fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò lọ sí ìsìn ní etí ìtẹ́ ní ọ̀nà Òṣogbo lọ́hùn-ún. Ọlọ́run gba àkóso bí a ṣe lọ máa bá wa lọ. Àánú rẹ̀ jẹ́ kó wà lórí wa. Ó ti rí bẹ́ẹ̀, ó ṣe lọ́pọ̀lọpọ̀. Bí a ti darí mi, mo wí pé oore ọ̀fẹ́ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó sì máa bá wa láti ìsinsìnyí àti títí láéláé. oníṣọ́ ti dìgbà náà nù. Great mother has gone, sweet mother has gone, wonderful mother has gone, incomparable mother has gone, special mother mo ló ti lọ náà nù. Aya wọn ń jẹ̀ṣà òṣèré onílé òbí ṣé bí wọn láya wọn nílé Olúfẹ́mi printing press ó mà ṣe aya Owóẹ ti lọ ọmọ Awódìyà mo ló dìgbà. Aya ń jẹ̀ṣà òṣèré onílé òbí ọmọ olómìnira wa tìrì wọ́wọ́wọ́ ṣé bí yóò dọ́lé àwọn náà lọ́mọ olómìnira tìrì wọ́wọ́wọ́ nílé Olúfẹ́mi. Àwọn nílé Owóẹ ní ìsìn pẹ́pẹ́ yẹ ṣe báwọn náà ni àwọn ọmọ púpọ̀ ndùkú ṣe wé gẹ̀rú mo ló dìgbà. Màmá arọ́pọ̀ ti lọ, ìyá ìbúkúnlé ti lọ, màmá ọdọ́lápọ̀ ti lọ, mọ́níṣọ́ ti dìgbà náà nù. Ó mà ṣe erin ti wó àjànàkú ti sùn bí òkè yálà ti lọ lómi. Ọmọ wọn nílé Ọwá ti lọ, ọmọ wa àjàkámọ rírì ìgbẹ̀dú ṣe báwọn náà ni ọmọ wa ọmọ ẹkùn ọmọ ìdàkọ́ gbígbẹ́ni lórí fìkèwé ṣe báwọn náà ni ọmọ àfọmọrúbọ ẹkọ lọmọ wa dúpẹ́ ṣe bẹ́yìn náà ni ọmọ wọn nílé Ọwá gbogbo ìrìn ọkọlẹ Ọwá àdàrúgbò ní tògbóni. Ó mà ṣe àwọn ọmọ Fúlàní Ìjẹ̀ṣà kí wọ́n mọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ó mà ṣe ilẹ̀ ń jẹ́ nìyàn yèyé rí á ti lọ náà nù. Wonderful mother abiyamọ tòótọ́ ayarere lọ́dún ọkàn ní owó yẹn nílé Owóẹ mọ́níṣọ́ ti dìgbà. Màmá IBK ṣó dàárọ̀ rẹ̀ rè, màmá arọ́pọ̀ ṣó ti dàárọ̀ rẹ̀ rè, màmá ìbùkúnlé ìyá ọmọ Awódìyà. Ìyá ẹlẹ́pọ̀ olúyọ̀ ọmọ ti lọ o, ó ti fọ ìwé ṣe lóore. Ọmọ arọ́pọ̀ ọmọ ti lọ, òye ìbùkún ọmọ ti lọ.
Oyè mọ̀pẹ́lẹ́ lábọ̀ tí lọ́rùn ó ti fún àrùn ewé ṣe lóore. I can see it in your eyes that you are restless. The time has come for you to leave. It's so hard to let you go. Olúwa wípé ìmílẹ̀ àjíǹde àjíǹde ẹni tí wọ́n bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kí ó sì gbà mí gbọ́ yóò kú láéláé níhìn wọn kò lè ṣàìpínyà. Níhìn wọn kò lè ṣàìpínyà kí ara balẹ̀ ṣe mí kò sì fi ìgbà kẹ́rọ̀ rọ̀ṣùn. Sọ fún ẹ tẹ́lẹ̀, I want you. Ara rẹ̀ yé lágbèsè gbèsè mi rà títí dé ìmọ̀lẹ̀ òrò àjíǹde. Àwa kò mú nǹkan wá sí ayé yìí. Ó sì dá lójú pé àwa kò sì lè mú nǹkan jáde lọ. Olúwa fi fún ni, Olúwa sì dá lọ. Ìbùkún ni fún orúkọ Olúwa, ọkàn tó kà nísinsìnyí. Lè ayọ̀ lọ, gbà àjíǹde. Ẹ má ṣe jẹ́ kí ní jẹ́ ọlọ́gbọ́n. Àtọ̀kan yóò dàpọ̀ ìpínyà kò ní sí mọ́. Wọ́n ò dé láwòrán Kristi nítorí bí a bá wà láàyè àwa wà láàyè fún Olúwa, bí a bá sì kú àwa kú fún Olúwa. Nítorí bí a wà láàyè tàbí bí a kú ní ti Olúwa lè àwa ṣe lóòrọ̀ ọjọ́ àjíǹde wa. Lóòrọ̀ ọjọ́ àjíǹde wa òjì yóò mọ́kò rẹ̀ wá. Bàbá ìyá ọmọ ráyò pàdé. Àwa kò mú nǹkan wá sí ayé lọ. Olúwa fi fún ni, Olúwa sì gbà á lọ. Ìbùkún ni fún orúkọ Olúwa sí ìdàpọ̀ tó dùn báyìí. Sí ìdàpọ̀ tí ó dùn báyìí. Jésù wá sáìkà wáyé nígbà yéego ká lè rọ máa gbé dé. Orin àkọ́kọ́ 162 àkọ́kọ́ 162 ìgbà sálẹ̀ ti dùn tó tí ara tu ohun gbogbo bàtí ìtẹ̀sán òun alẹ́ bá ń tọ̀mọ́lẹ̀ sí ohun gbogbo. La 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 la. Òun yóò wá mú owó wọ inú àlàáfíà ní àṣálẹ̀ ti dùn tó. Ìgbà sálẹ̀ ti dùn tó
pé ara tu gbogbo bá fi tán sàn òru alẹ́ bá tọ́mọ́lẹ́ sọ̀rọ̀ gbogbo ẹnikẹ́yìn òní gbàgbọ́ ó máa sí mi lálàáfíà ìgbàgbọ́ tó gbóná jọjọ àmọ́lẹ́ni ló ọkàn rẹ̀ ìmọ̀lẹ̀ kan mọ́ lójú rẹ̀ ẹ̀rí síbọn ní ẹnu rẹ̀ ó fèrè ta àwa kò mọ̀ sọ̀rọ̀ ògo tó sọ̀mọ́ lé. ìsìn náà jọ̀wọ́ rẹ̀ gba ìṣàkóso àbàgbò tí ìwà olúwa yóò lò lọ́wọ́ kún inú wọn olúwa gbé wọn wọ̀ a sì ń bẹ̀ olódùmarè nígbà ìtọ́jọ́ ìdìbò olúkúlùkù gba nínú jésù. igi ìwé mọ́ tí a yàn fún kíkà níbi ìsinmi etí ibojì yìí tí màmá wa Janet Àdùkẹ Owóẹ náà láwùrí nínú àwọn lẹ́tà tí Paul kọ ìkíní irú rẹ̀ sí àwọn Tẹsalóníkà kínní orí 4 a ó kà á láti ẹsẹ̀ 13 di ẹsẹ̀ 18 máa kà á ní àwọn orílẹ̀ tí ní Yorùbá language máa kà á lédè Yorùbá wípé ṣùgbọ́n àwa kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè ara ní ti àwọn tí ó sùn pé kí ẹ má bínú jẹ́ gẹ́gẹ́ bí àwọn ìyókù tí kò ní ìrètí nítorí bí àwa bá gbàgbọ́ pé Jésù ti kú ó sì ti jíǹde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò mú àwọn tí ó sùn pẹ̀lú nínú Jésù wá pẹ̀lú ara rẹ̀ nítorí èyí yìí ni àwa ń wí fún yín nípa ọ̀rọ̀ Olúwa pé àwa tí ó wà láàyè tí a sì kù lẹ́yìn dé àti wá Olúwa bí ó ti wù kí ó rí kì yóò ṣáájú àwọn tí ó sùn nítorí Olúwa tìkára rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá tí ó ń ti ariwo pẹ̀lú ohùn olórí àwọn áńgẹ́lì àti pẹ̀lú ìpè Ọlọ́run àwọn òkú nínú Kristi ni yóò sì kọ́ jíǹde nígbà náà ni a ó sì gba àwa tí ó wà láàyè tí ó sì kù lẹ́yìn sókè pẹ̀lú wọn sínú àwọsánmọ̀ láti pàdé Olúwa ní ojú ọ̀run bẹ́ẹ̀ ni àwa ó sì máa wà títí láé lọ́dọ̀ Olúwa nítorí náà ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí tu ara yín nínú báyìí ni a kà tí adánidúró náà lọ́dọ̀ Olúwa kó bùkún fún wa ní kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlẹ̀ mi wá. Okay. Oya, ẹ wa. First born. Ẹ̀sùnmọ́lì Babalàgbà máa bẹ̀rẹ̀. Nínú àánú ńlá rẹ̀ láti gba ọkàn arákùnrin wa ọ̀wọ́n nínú ara Kristi tí ṣe díákónì obìnrin Janet
Àdùkẹ Owóẹ tí ó ti fi ìyìn sílẹ̀ lọ sọ́dọ̀ ara rẹ̀. Nítorí náà àwa fi ara rẹ̀ fún ilẹ̀, erùpẹ̀ fún erùpẹ̀, ekuru fún ekuru, eérú fún eérú, ní ìdánilójú àti ní àìsiyèméjì ìrètí àjíǹde tí yóò pa ara rẹ̀ sílẹ̀ wádà, tí ó lè rí bí ara ohun tìkára rẹ̀, tí ó lè ògo gẹ́gẹ́ bí àṣẹ agbára nípa èyí tí òun fi lè tẹrí ohun gbogbo bá fún ara rẹ̀. Mo sì gbọ́ ohùn kan láti ọ̀run wá wí fún mi pé kọ̀wé rẹ̀, àlábùkún fún ni àwọn òkú tí ó kú nípa ti Olúwa láti ìhín lọ. Bẹ́ẹ̀ ni ẹ̀mí ń wí kí wọn kí ó lè sinmi kúrò nínú làálàá wọn. Láì tó fi ohun gbogbo ṣòfò, gbogbo wa náà ló mọ̀ yìí pé òpin gbogbo ènìyàn ni èyí. Ṣùgbọ́n kí la fẹ́ bára wa sọ lénìí? Ẹ jẹ́ ká wo ohun kan ṣẹlẹ̀ nínú Bíbélì, inú ìwé Ezra orí ìkejì. Àwọn ènìyàn Ọlọ́run la kó lọ ní ìgbèkùn lọ sí ilẹ̀ ẹrú. Wọ́n jìyà, wọ́n rí wàhálà, wọ́n rí ìdààmú, a pọ́n wọn lójú. Ṣùgbọ́n àkókò kan wà tá a dá wọn padà sí ilẹ̀ ìbí wọn. Bíbélì wá sọ níbẹ̀ pé nígbà tí wọ́n dé ilẹ̀ ìbí yẹn, àwa gbé ìwé jáde láti wò pé àwọn tó padà wá láti ilẹ̀ ìgbèkùn yìí báwo ni wọ́n ti jẹ́. Ṣùgbọ́n láàárín wọn Bíbélì sọ fún wọn pé àwọn kan wà tó jẹ́ ìdílé Sólómọ́nì gan, ṣùgbọ́n wọn ò lè trace ilé bàbá wọn. Nínú ìwé àkọsílẹ̀ ìtàn ìdílé kò sórúkọ wọn bẹ̀. A jẹ́ pé wọ́n lọ sí ìgbèkùn, wọ́n lọ jìyà lásán, wọ́n rí wàhálà lásán, wọ́n rí ìpọ́njú lásán. Àwọn náà rí ebi, wọ́n jìyà, wọ́n ṣe làálàá lásán. Ṣùgbọ́n àkókò tó yẹ kí wọ́n jẹ ọrọ̀, a ní àwọn orúkọ wọn nínú ìwé ìtàn ìdílé. Bíbélì ní nítorí ìdí èyí àwa mú wọn kúrò nínú oyè àlùfáà pé wọn ò gbọdọ̀ ṣiṣẹ́ oyè àlùfáà mọ́ títí láéláé. Ẹ jẹ́ ká náà béèrè lọ́wọ́ ara wa lénìí, ọ̀pọ̀lọpọ̀ ayé la wà lóòótọ́, à ń jìyà, à ń kérora, à ń dáwó, orílẹ̀-èdè Nàìjíríà ò dá, à ń rí ìpọ́njú. Ṣùgbọ́n nígbà tá a bá padà délé, tá a bá yẹ ìwé wò, sorúkọ wa máa wà ń bẹ̀. Àwọn wọ̀nyí tó lọ sí ìgbèkùn yìí wọ́n jọ jìyà ní o. Wípé wọ́n lọ sílé àjèjì lásán, wọ́n lọ jìyà lásán. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa wá sáyé yìí, à ń jìyà, à ń rí wàhálà, à ń rí ìpọ́njú, à ń rí oríṣiríṣi ìdojúkọ. Ẹ jẹ́ ká wo nínú ìwé ìfihàn orí 20 níbẹ̀. Bíbélì sọ níbi kan bẹ́ẹ̀, ó ní mo sì rí òkú àti èwe àti àgbà níwájú ìtẹ́ ìdájọ́. Ẹ wo ìwé méjì ló wà níbẹ̀ tá a ṣí sílẹ̀. Ó ní a sì ṣí ìwé kan, a ṣí sílẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ó ní a sì ṣí àwọn ìwé mìíràn sílẹ̀. Àwọn ìwé mìíràn yẹn a jẹ́ pé yẹn kì í ṣe ẹyọ kan. Nínú ẹ̀ ló ní a sì dá olúkúlùkù lẹ́jọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ tó ṣe. Nínú òwe ìràpadà wa ti ju apọ́sítélì náà, orin ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin RH 775 ìdàgbàsókè Nàìjíríà ìgbò. Máa sun olùfẹ́ kó sì máa sinmi lórílẹ̀ àyà olùgbàlà rẹ̀ ló fẹ́ kó sì máa sinmi lórílẹ̀ àyà olùgbàlà rẹ̀. Afẹ́ ṣùgbọ́n Jésù fẹ́ràn jù. Súré 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 títí ayé asán yìí yóò fò lọ. Jésù yóò kó àwọn fẹ́rẹ̀ jọ títí òkùnkùn yóò fi ré kọjá. Súré súré súré. Àmín. Adúpẹ́ fún ẹ̀yin ọmọ Owóẹ fún ìṣọwọ́pọ̀ pẹ̀lú wa. Ibi ẹ̀ ti bọ́lá tó dára fún mọ̀mọ́ yín, Olúwa yóò bọ́lá fún yín. Àmín. Nígbà tí bàbá àgbà mọ́kànjú ní ìmọ̀ nọ́mbà 2 tí bàbá yẹn kú, mọ̀mọ́ bá ń ṣe ọmọọba tó sọ lójú mi
pé ilé náà tó ti lọ báyìí tán wọn nígbà tí mo sáré ìdílé bí mọ̀mọ́ tí ń sọ wọn á ní mọ̀mọ́ Ọlọ́run ti fi ààyè tó ń kálukú sílẹ̀ àti gba tirẹ̀ ẹ̀ lè tí ì lọ ní ìsìn o wọ́n rò pé bóyá ń lọ ní ìsìn o àti ìgbà yẹn lọ́kàn mọ̀mọ́ ti lọ àti ìgbà yẹn láti January ṣéjẹ January December ni mọ̀mọ́ yẹn kú December nígbà January àti ìgbà yẹn ni mọ̀mọ́ ti lọ nìkan òun bẹ́ẹ̀ nítorí wá yà mí lẹ́nu ni pé tó yẹ kẹ́ máa dúpẹ́ fún àwọn baba ló wà níbí kó kan tá a sin ní last week àdúrà la fi ṣe àti àìsàn àti ìsìn báyìí àdúrà la fi ṣe the last iṣẹ́ tí mọ̀mọ́ ṣe káyìn mọ̀mọ́ wá pe gbogbo àwọn ọmọ ẹ̀ during the pandemic wọ́n á pe gbogbo àwọn ọmọ ẹ̀ Ọlọ́run ti sọ fún kálukú kò síbi tí mọ̀mọ́ ò pín oúnjẹ dé ó pín dé Séráfù ó pín dé CAC ó pín dé the Apostolic Church kò síbi tí ò pín dé àbí mo parọ́ àbó gbà á. bẹ́ẹ̀ ni mo gbà mo jẹ́ mo tó fún yàn bẹ́ẹ̀. kò síbi tí ó yẹ tó fi ṣiṣẹ́ à ṣẹ̀gbọ́n báyìí the last iṣẹ́ tí mo in fact mọ̀mọ́ ti múra ẹ máa dúpẹ́ ní ẹ̀yọ́ mọ̀ kì í ṣẹkún o kì í ṣẹkún lọ́rọ̀ Ọlọ́run bọlá fòkun mọ̀mọ́ yìí ní wòyí níjẹ̀sán àdúrà gidi egede táǹpé Olúwa àdúrà tó gèdè ìjì tó lé ìsàlọ́. láti fi mo sọ lánàá tí mo ra sọ́wọ́rẹ́ ẹ máa dúpẹ́ ọwọ́ àìtọ́jú wa dá lánàá yóò wá rọ̀ lánàá ó dẹ̀rọ̀ níjẹta síjẹ níjẹrin wáì tí òjò wá rọ̀ lánàá tẹ́tọ̀ rọ̀ láàárọ̀ yìí. torí náà ó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ yìí ṣe ẹkú ọmọ ti lọ. gbogbo yòókù náà fi lé ọ lọ́wọ́ gba ìṣàkóso bàbá jọba lóògùn ká lè yàn án lóògùn ní orúkọ Jésù Kristu Olúwa wa. abẹ́rù ètò ìwé yóò ṣe wọ́n. hallelujah 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 ògo fúlẹ̀tì kábíyèsí. Wow.
tó ti bẹ̀rẹ̀ títí di àkókò yìí. Ṣáájú gbogbo adúlọ́pọ̀ fún adé ọjọ́ tó tura òjò òdì wa lọ́wọ́ òòrùn ọ̀ràn òdì. Mo ṣe ọlọ́run ìyanu gba ọpẹ́ wa. We want to go and listen to the special anthem from the choir. Yeah.
And I will read from verse 50 to 58. Ǹjẹ́ ìdí mo wí pé ara àti ẹ̀jẹ̀ kò lè jogún ìjọba Ọlọ́run, bẹ́ẹ̀ ni ìdíbàjẹ́ kò lè jogún àìdíbàjẹ́. Kíyèsí, ó ìjìnlẹ̀ ni mo sọ fún yín, gbogbo wa ni yóò sùn, ṣùgbọ́n gbogbo wa ni a ó pa lára dà. Lọ́gán ní ìṣẹ́jú nígbà ìpè ìkẹyìn, nítorí ìpè yóò dùn, a ó sì jí àwọn òkú ilé ní àìdíbàjẹ́, a ó sì pa wá lára dà. Oró rẹ̀ dà, ìsà òkú, ìṣẹ́gun rẹ̀ dà. Oró imú ilé ẹ̀sìn àti agbára ẹ̀sìn ìfẹ́. Ṣùgbọ́n ọ̀pá ni fún Ọlọ́run, ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristi. Nítorí náà, ẹ̀yin ará mi olùfẹ́, ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀, kí ẹ máa pọ̀ sí ní iṣẹ́ Olúwa nígbà gbogbo, ní ìwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ ní ìṣe asán nínú Olúwa. Báyìí ní àkà tí a sì dájú tó nínú kíkà Ọlọ́run náà, kí Olúwa kó fi ìbùkún fún wa ní kíkà àti gbígbọ́ rẹ̀ fún ìgbàlẹ̀ ẹ̀mí wa. 6 of the pamphlet, the biography of our late beloved mother, Deaconess Àdùkẹ Omoriola Owóẹ. Mama Janet Àdùkẹ Omoriola Owóẹ ne Awodeya was born in Iléṣà, Ọ̀ṣun State, to Chief James Ẹ̀sán Awodeya, the Ọ̀dọ́lé of Ìdìṣàlám, and Lady Leda Vivian Faleye Orikuwote Awodeya ne Ọládìméjì in August 13, 1934. She was a trained tailor by her elder sister, Mama Ọláyẹmí Fádàhùnsí, who she lived with in her early years. She also learned housekeeping, how to make, how to trade in clothes and textiles, and work in some parts of the old Oyo Empire. She was industrious and hardworking. Mommy got married to her heartthrob, Pa Joseph Olúfẹ́mi Owóẹ in Iléṣà, Ọ̀ṣun State, and the marriage was blessed with godly children. Mama was a virtuous woman. She was a devoted Christian. She was a prayerful woman since her childhood. Early in life, she was among the choristers in the Sacred Cherubim and Seraphim Church in Dasa, Iléṣà, Ọ̀ṣun State. She later joined the Apostolic Church, Nigeria, by marrying with her husband at Okeoye Assembly. She was baptized and was given the right hand of fellowship at the Apostolic Church, Nigeria, Okeoye District, Iléṣà. She was an active member of the church. After a while, and due to mommy's commitment to the things of God, she was ordained a deaconess in the vineyard in 1991 at the Apostolic Church in Iléṣà. She served the Lord with all of her heart. She was a prayer warrior, intercessor,
Mama was exceptional in seeking God's face on whatever issues that she encountered. She contributed generously towards the expansion of the gospel. Till her death, she was the group leader of Group 1 movement of the women movement in the church. She was a foundational member of the Apostolic Church Nigeria in Imo District. She took her last breath on the 29th of August 2020. Sleep on, sweet mommy, Deaconess Àdùkẹ, Omoriola, Owóẹ. May God bless all of us in Jesus' name. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá sí ìsìn ìkẹyìn. On the 3rd of January, wọ́n mi kọ́ mi. Wọ́n ní àkànjẹ́ o. Bí ọdún àjọ́dún tí ó lágbára dé o. Ṣùgbọ́n ìsúnmọ́ lọ́rùn ju ti àṣẹ̀yìnwá lọ. Ìdílé ṣẹlẹ̀ wọ́n ní ìpè ìsúnmọ́ lọ́rùn ju àṣẹ̀yìnwá lọ. Bí mo ṣẹlẹ̀ rí àṣẹ ilé ayé àrùpọ̀ ní gbogbo ẹ̀ dáhùn. It's not quite long, maybe about 3 weeks. Corona has passed. Gbogbo ẹ̀tọ́ ìsìn yìí pọ̀. After then, ó kù 5 weeks tó fẹ́ kú. Ó fẹ́ bá wọn ra pàtà. Mo ra méjì. Wọ́n á pè mọ́mì. Ṣé náà lè fi àdàbí náà rí à? Àtìmọ́ mẹ́rin àmọ́. Ní gbogbo yìí mo tí ó rà ó ní wọ́n lẹ́kọ̀ọ́ rẹ̀ mi lò. Ikú rẹ̀ mi lò bí ọdún nígbọ̀ Christmas nígbọ̀. Nígbò ètò mọ́kànlá mọ́ mẹ́sìlẹ́mẹ́sì ló kọ̀ ọ̀fẹ́ gbé ó tún yá pé bẹ́ẹ̀ tún dé látàjẹ̀ ní òfẹ́ ra ráìsì ní ráìsì lè fẹ́ ra ní gbogbo mẹ́ta tàbí mẹ́rin ní mo yí àpò ráìsì lẹ́wà ètò kúlé rí lábọ́ tó ṣe ìyàwó pé àpò ráìsì lẹ́wà ókè ó tún ra pẹ́ ó tún lọ́kùnta ní ìdílé ti gbé ìgbé olókùn mẹ́ta iṣẹ́ ẹ̀ṣẹ́ ṣọ́ọ̀bù ráìsì àti mẹ́rin bá kí ráìsì nípa òbí tí ẹ̀. After then, few days after, no, few weeks after, Mobe called me around 6 o'clock, which is like 12 o'clock. That's Nigerian time. Ó lè pè ní iye owó rẹ̀ lọ́nà ìgbẹ́ ọ̀ ní sí bàbá. Ìmẹ́ yìí sùn, màá dúró, àwọn hospital náà. Ó lè pè ní 5 minutes party ní Mobe mọ́mí tó kú. I recollect all what has been happening. Wọ́n ra ráìsì wọn, ọdún fẹ́ ra ráìsì. Bàtà mọ́ra bàtà wọn. Ọdún ajọ́ ní gbogbo ó kọ̀ pàrọ̀ ẹ̀ka pàpọ̀ jù. Right now come around 3 o'clock at 3:05, exactly 3:05. Wọ́n ní pé mo pẹ́ máa sọ̀rọ̀ mọ́ mi tó kú. Ó kàn mú sẹ́kọ̀ndì. Ọpẹ́ ìfọ́nà pé wọ́n ní wọ́n mú wa kó. Ó lè bẹ̀rẹ̀ tún lé ṣe, wọ́n tún gbogbo ẹ̀ ṣe. Innovation, everything. But thank God, she imparted a little thing in our life, which is the word of God. That's the only ogun to wipe our money. She taught us how to pray in any time without ceasing. If you have a chance to sleep very close to mommy school, by 4 o'clock, all is tomorrow. Others, àtọmọ wí, àtọmọ rẹ̀, gbọ́dọ̀ ṣẹ́ o, gbọ́dọ̀ ṣẹ́ o, gbọ́dọ̀ ṣẹ́ o, ilé kan ọ̀rọ̀ kò olùmídé àtọmọ rẹ̀, àtọmọ àkàrà sí káṣọ létí mi. By 4 o'clock, if you have a chance to sleep very close to mommy school, you are in trouble. If you don't know how to pray, you are in a big trouble. Because you force. When you are like 3, 4, 5 years old, Nimo, wọ́n yà ìdájú mi lórí sọ́fà wà á pè dájú fún ọgbàjú wọn pé àmì ìbọn bàbá ẹ̀kọ́ dàrú ẹ̀kọ́ bá dàrú ẹ̀. When you are like 3, 4 years old, are you your destiny? Thank everybody. Kò sí ibi tí màmá òkú náà sì dé. There is no way a man did not distribute the rice. That's the thing màmá kú
And we don't know Mama will die. It is true. Ó bless yẹ káàkiri. He distributed the rice everywhere. Lásìkò tí o sún jẹ. When there was no food. Ó fi délé wá. She brought it to my house. Ẹ ṣe olùwàlú ìtọ́jú yín. I know the Lord will take care of you. Amen. Àmín. Wọ́n jábọ̀ máa wá àgbà nínú ìjọ yìí. Nọ́mbà 2 ti àtijọ́ sí ìmọ̀ lọ́wọ́lọ́wọ́. Màmá wa jẹ́ aláṣẹ ní gbogbo ìgbà. Wọ́n bá ti wọlé ní àkókò ìjọsìn. Ìbáṣe àdúrà wọ́n máa wọlé pẹ̀lú ìjọ ni. Wọ́n máa wọlé láti ẹ̀tọ́ wá síwájú pẹpẹ bíi àwọn akọ́kọ́ nínú ìjọ ní tàbí ìjọ àtúnmáwò wọ́n á bọ̀ bálẹ̀ sí ní wọ́n máa yí ìgbà wọ́n máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Wọ́n á ní slogan ìbániyí bàbá òun lógo gógógó. Bàbá wa nìyẹn nínú ìjọ ẹ̀ olùwà ràn wá lọ́wọ́. Wọ́n jẹ́ aṣáájú ẹgbẹ́ obìnrin group 1 gẹ́gẹ́ bí àti mọ̀ títí tí wọ́n fi gbà wọn lélẹ̀. Ìgbà tí wọ́n ní wọ́n ọjọ́ tó máa lọ gan jọ wá lójú a sì ń retí wọn nígbà àdúrà àárọ̀ àyè wọn ti wà bẹ́ẹ̀. Ìgbà tí a ṣáà parí ìsìn ní àwọn bàbá wa wá ní ó yá o màmá wa ti lọ sí òru èmi mọ́jú gbogbo wa bẹ́ẹ̀ lọ pé rárá o. Màmá tí ọ̀sẹ̀ tó pé ni wọ́n fi wá sí ilé ìsìn yìí bí wọ́n ṣe gbé àgbàlagbà tó ìdílé wọn fún wọn. Gbogbo tó bá ti pè wá jọ fún ìpéjọpọ̀ mímọ́ àbí fún ìpolówó ìrere òun máa dé bẹ̀. Nítorí náà kọ́ wọ́n gbìyànjú wọn lágbára rẹ̀. Àdúrà mi náà ni wípé ìjọ Ọlọ́run àti ẹbí àti àwọn ọmọ tí màmá fi sílẹ̀ lórúkọ Jésù Olúwa yóò dì wá mú jókòó. Lé ìtàlọ́. A ò ní ìlú tí ó wà títí níyì. We don't have a lasting city here. Ilé ayé yìí. That world. Ìgbà díẹ̀ la ní níbẹ̀. We have a limited time therein. A ò ní ìlú tí ó wà títí níyì. We don't have a continuing city here. Ẹ wá mọ̀mọ́ wa. To have order. Gbàgbé la ní wọn láàrin wa. There was a time we are seeing him now. Nítorí pé a ò sí ní ìlú tó wà títí. Because she was not in a continuing city. Wọ́n ti pa bìyà. She has gone. Wọ́n ti lọ ìlú tí yóò wà títí. She has been translated to an everlasting city. Yẹ́nì pé wíwáyé rẹ̀. And it's your coming to the world. Wíwáyé mi. My coming to the world. Gbogbo ènìyàn. Everyone. Just for a while. Ó wà fún ìgbà díẹ̀. Fún ìgbà díẹ̀. For a limited time. A ò ní ìlú tí ó wà títí. We don't have. Ṣùgbọ́n ó bá ṣe ní àwọn ìgbẹ́. But what we see is. Bí àti ní ìlú tó wà títí ní And ìlú. we don't have a last time. Àwọn èèyàn wùwà. People are behaving. Bí ẹni tí yóò wà títí. And one that will be forever. Nínú ayé. In this world. Àwọn èèyàn sọ̀rọ̀. People are talking. Bí ẹni tí yóò wà títí. As if they will be. Tí ó yá fún ìgbà díẹ̀ yìí. For in this city that is for a short Àwọn time. èèyàn kọ́ ilé ńláńlá. People are building bigger Bí ẹni houses. tí wọ́n wà títí. As if they will be forever. Àwọn èèyàn wùwà. People are behaving. Wọ́n ṣe ṣe. They are doing things. Bí ẹni pé wọ́n wà títí. As if they will be forever. Wọ́n ronú ibi tí yóò wà láyé. They are not thinking of the everlasting place. Ẹgbẹ́ àwọn onímọ̀. You have a limited time. Ìgbàdí àti wọn ní. You have a short time. Ọ̀pọ̀lọpọ̀ wá di ẹrù. Ẹ̀dá ó di ẹrù nílùú òlù ẹni tí ò gbọ́. Many are having many goals even in this world. Ẹ jẹ́ ká sa gbogbo ipá. Let us try Àti agbára wa. with all our mind. Kí a bá lè ní ìgbé ní ìlú tí yóò wà títí. And be a partaker in that everlasting A city. ní ìlú tó wà títí. We don't have a A ní ilé tó wà títí. we don't have an everlasting Ìgbà house. díẹ̀ la ní níbẹ̀. We have a short time there. Olúwa yóò rẹ̀ wá lọ́wọ́. God will help us. Ó ní Olúwa yóò rẹ̀ wá lọ́wọ́. I said the Lord will A help ò ní us. ṣàṣedànù. We will not walk in vain. Bí ọba wá tẹ́tẹ́
ayé ń bì. In this world here. Tí a ní ìlú tó wà títí. You have a continuous city. Ó wá ní kí à ń fojú sọ́nà fún èyí tó ń bọ̀. And we are not expecting a coming one. Èyí tí yóò wà títí. The one that will be forever. Nítorí ìlú bí wọ́n bẹ ní ọ̀rọ̀. Because our destiny is in heaven. Àwọn ọmọ yóò wà ní ìlú tá a fojú sọ́nà fún. Who are those people that will be in that expected city? Àwọn ọmọ ni ó wà ní ìlú tí a fojú sọ́nà fún ìlú. Who are those people that will be in that expected city? Tí yóò kúrò ní ìlú tí kò ní wà títí. That will go away from the city that is not everlasting. Tí yóò wà ní ìlú tí yóò wà títí. That will be in that everlasting city. Ní inú ìwé ìfihàn. The book of Revelation. Orí karùn-ún. Chapter 5. Àti orí kẹrìnlá ẹsẹ̀ karùn-ún. Chapter 14 verse 5. Ìwé ìfihàn. Expecting the everlasting city. Àwọn ọmọ yóò wà ní ìlú tí yóò wà títí. Who are those that will be in that everlasting city? Àwọn ọmọ ọlọ́gbà kúrò ní ìlú tí kò ní wà títí sí ìlú tí yóò wà títí. Who are those that will go away from that the world that is not everlasting city? Bí a kò fi obìnrin sọ di èrí. Àwọn tí a kò fi obìnrin sọ di èrí nínú ayé tí kò ní wà títí ní ìlú tí kò ní wà títí. Ìyẹn ni pé kò sí obìnrin lọ́rùn. That means no part. Nínú ayé tí kò ní wà títí. This world that will not be forever. Ṣé ti ṣe tí ò dá ara rẹ jẹ́? Obìnrin lè wà ní ìlú tí ó wà títí. Àwọn ènìyàn àwọn tí kò fi obìnrin bá ara wọn jẹ́. Yes. Nítorí pé òun di ẹ̀wọ̀. Yes. Àwọn ẹnìkejì àwọn tó ń bá ọ̀dọ́ àwọn ṣẹlẹ̀. Now following the lamb. Ìyẹn ni àwọn tó ń bá Jésù lọ́wọ́ àtọ̀wọ̀. Believe accepted Jesus as a Nínú ìlú àti ìwà àdúgbò yìí. in this. Ìlú wọn ti gbà á. Ni wọ́n ti lọ tọ̀ lẹ́yìn. Wọ́n wọ lórí ìgbé. Nínú ìlú tí wọ́n sì ní ìdàgbọ́ everlasting. Àwọn orí ìrìnàbájá ọdún wọn. They are the redeemed of the Lord. Àwọn tó àti ẹ̀jẹ̀ Kristi. Those are the possessed with the Lord. Ẹni tó bá ní àwọn tó àti ẹ̀jẹ̀ Kristi. They are not saying they are the ones that are possessed with the Lord. Àwọn tó ń bọ̀ sókè. They are with that God. Ní àwọn yóò wà ní ìlú tí yóò wà ní. Àwọn yóò wà ní ìlú tí yóò wà ní. City. Ibi ẹ̀jẹ̀ Kristi là ń bọ̀. And you think the Lord Yóò wà ní ìlú tí yóò wà ní. you will not be there. Àtúntò ẹgbẹ́ mi láti fi ẹ̀jẹ̀ Kristi là ń bọ̀. From this world you will be possessed with the Lord. Nítorí pé wọ́n tẹ̀sí lórí ọ̀sẹ̀ rẹ̀. Blessed Jesus as someone said. Wọ́n fi máa fi ṣe ìṣẹ́ ọlọ́run. By the will of God. Yes. Wọ́n jẹ́ àkọsílẹ̀ fún ọlọ́run. Record of God. Ẹsẹ̀ karùn-ún. Àwọn tí kò ṣègbè. Àwọn tí kò yàgò. They are not fire. Àwọn tí kò ṣẹ̀dùn. They are not people Nínú ayé yìí. in this world. Àwọn tí ọ̀gá ìdílé rú. Those people that don't start having. Àwọn tí ọ̀gá ìdílé rú. Those that don't start Àwọn tí ọ̀gá ìdílé rú. and they didn't start the thought of God. Bí ọ̀gá ti wà ní àlàáfíà. If you are not peace, Pẹ̀lú àwọn ará ilé rẹ̀. with your neighbor, Èyí ò lè sùn lálàáfíà. you will not sleep in peace. Ọ̀nà sùn lálàáfíà. Am I sleeping in peace now? Ẹgbẹ́ wà ní àlàáfíà. Because she was in peace with her family members. So, Ojú sọ́dọ̀ fún ìlú tí ó wà. she was expecting that everlasting city. Wọ́n ti ṣe àtúnṣe ọ̀nà rẹ̀. And she amended her ways. Ó sì rìn lọ́wọ́ olúwa. She walked in the way of the Lord. Ọ̀pọ̀ ọ̀nà sọ̀rọ̀ pé bá wa. Let us all try on our faith Sábà lè wà so that we believe ní ìlú in that city tí ó wà. that will be for everlasting. Pé síbi orí gẹ̀dẹ̀sẹ̀ kú. Philippians chapter 2 Ìlú verse ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ọ̀rọ̀. 7. That our city is in Ó heaven. ní ìlú ìbílẹ̀ máa bẹ̀rẹ̀. Our city is in heaven. Àwọn ní ìlú tí ó wà. If we didn't have everlasting city here, Àwọn sàgbà wọn. let us try our best and try. Káwọn pé ta àwọn pé ìgbàdí ẹ̀ náà. And we will have a limited Àwọn time fojú sọ́nà fún èyí tó and wà. expect the one that is coming. Ìlú tí ó wà títí. A city that will be for Ibi everlasting. tí wọ́n ti kú. That the place that they Nítorí pé expect. ti lọ́wọ́ Kristi nínú ayé. Because they have confessed Jesus as their Lord. Let us try our Láti wà best níbẹ̀. to be there. Orí ọ̀fẹ́ That is àti agbára power dábì gbà ní ìlú tí ó wà to títí. be in that everlasting city. Láti ìlú tí kò léwu sí títí. Out of this incorruptible, Orí ọ̀fẹ́ yìí kó la tó gbogbo wa. may the Lord give us this Kí grace. Olúwa tó gbogbo wa nínú ọ̀rọ̀ rẹ̀. May God bless
àwa ìjọba sí ẹgbẹ́ náà àbúrò bẹ́ẹ̀ ni kí o fọ akáàtì tó lè máa yọ ọjọ́ ayọ́ akáàtì ìjọ kan á sí kọ̀ọ̀kan nítorí ọ̀rẹ́ tó pa tó ní yìí àti pàdà rẹ̀ bẹ́ẹ̀ ọkàn yóò sì lóbi òkú náà àwa tó àtàwọn rẹ̀ ti jáde fún àkórí ọ̀fẹ́ láti ṣàtúnṣe tí ó yẹ kí á lè yẹ fún ìlú tó wà títí níbi yẹ lórí ọ̀fẹ́ ìlú máa ń yọ̀ ọ̀dà. lórí ọ̀fẹ́ ìlú máa ń yọ̀ ọ̀dà. àfúrúwì ti fúrúwì lórí ọ̀la àpòkèrè. ẹ̀ẹ́dẹ̀ fún ìjọba náà. orí ọdún ọba tẹ́lẹ̀ ìlú kájọ bá a sọ́jọ́. ó bá a sọ́jọ́. ìṣúra náà máa lò. ó máa tura sí. àwọn tó tọ́ àwọn tó rọ̀ Praise the Lord. Hallelujah. Èyí tó bẹ́ẹ̀ ṣe yìí, olùdàbí sí oríṣi ìdúkọ̀ tí ìsì olùdàbí ìgbàlá wa. gbàdúrà fún àwọn ọmọ àti gbogbo ẹbí ẹgbẹ́ kábíyèsí ká gbàdúrà.
olúwa gba ọpẹ́ wa. àwọn ọmọ lọ́wọ́ lẹ́yìn àti ọmọ ọmọ àti aya ọmọ àti ọmọ 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 àti ẹbí gbogbo ẹ̀gbọ́n ẹ̀yìn ti ṣe ìnáwó ayẹyẹ mọ̀mọ́ owó ẹ̀yẹ. tá a bá wá yọ ọkùn kan tó dúró ní kọ̀rọ̀ tọ́lọ́pọ̀ nílé owó jà nítorí yín akẹ́pẹ́ Jésù ọba àwọn ọba kọ́ lójú ogun kọ́. àti tá a bá yọ ọkùn kan tó ló wọ́n pọ̀ lọ́dẹ̀ yìí tó ló wọ́n dẹ̀ iṣẹ́ ìbílẹ̀ lórúkọ Jésù olúwa kọ́ bá wí o. ẹ̀yin ọmọ lórúkọ Jésù àní ní òní bàjẹ́ ẹ ò ní fọ́nká lórúkọ Jésù orí ní òní bàwọ̀ rè ẹ wà ní àlàáfíà ó ti rí bẹ́ẹ̀ ọlọ́run kò sí o lórúkọ Jésù Kristi olúwa wá. You will excel. You will succeed. All the goodness of God shall be your portion. In the mighty name of Jesus. I declare blessing, success, peace, favor upon your life, upon this family. In the mighty name of Jesus. Pray in peace. I cover you in the blood of Jesus. I cover you in the blood of Jesus. Power in the blood. The blood of Jesus. You overshadow you. Amen.
tí ó dá wa tí ó fún wa ní àyè tó tún fi àyè gbà wá adájọ́ ọjọ́ pé ọjọ́ kù awà láyé adúpẹ́ ojú ọjọ́ adúpẹ́ ní gbogbo ọ̀nà orípé tí láéláé ní ọpẹ́ wa lọ́pọ̀lọpọ̀ adá gbogbo ọpẹ́ adá gbogbo padà fún ẹni tó ní gbogbo ọpẹ́ tó ní gbogbo adá padà sọ́dọ̀ tó lù wá púpọ̀ ọpẹ́ wa adúpẹ́ lọ́wọ́ àlùfáà agbègbè ìlú àti ìwọ̀nba tọ̀ ìmọ̀tù àlùfáà ìmọ̀tù àti ìyàwó wọn nítorí wọ́n kó ipa pàtàkì ní ìgbà tó kù díẹ̀ tí màmá fi dà sílẹ̀ wọ́n dúró tì màmá nínú àdúrà wọ́n dúró tì wọ́n nínú ilé wọ́n wá ìbẹ̀wò olóore olúwa yóò bọ̀ wá dúpẹ́ lọ́wọ́ mi bẹ́ẹ̀ mọ̀ ní àdúpẹ́ lọ́wọ́ àwọn akọrin ìjọ ìmọ̀wọ́n ìmọ̀jú àti gbogbo àwọn àlùfáà ní ìgbogbo ẹgbẹ́ wa olúwa yóò máa gbé lọ síbi iṣẹ́ ìrọ̀ṣẹ́ yóò lò ní ìgbàgbà ìjọ olóògùn náà kò ní ìgbàgbà. Bàbá wa dúpẹ́ lọ́wọ́ ẹbí nídìí ìyá ẹbí nídìí bàbá ẹbí ní ti àwòdíyà ti owó ẹ̀yẹ ti ọ̀làdìmẹ́jì àti àwọn olóko ọmọ ìlú àdéníyì àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀rẹ́ nítorí àsìkò àwọn òdílé dáhùn a dúpẹ́ lọ́wọ́ ní gbogbo ibi tí ẹ ti wá a sì ń gbà ládùúrà wípé àdélébáre àkòyà ibi ìbámọ̀ ìbámá wà kò ní jẹ́ tìrí akéèké ọlọ́run tí ẹ kọ́lé nínú ayé wa tí ẹ bu ọlá fún tí ẹ fi wá torí àmọ̀fẹ́ oúnjẹ kọ́lá fún ẹ̀yìn náà jẹun lè ní ṣùgbọ́n ọlọ́run tí ẹ kọ́lé tí ẹ gbé dání ayé wa yóò gbé yóò sì bá gbogbo àdúgbò nígbà nígbà tí àwọn bàbá gbòòrò síra wa ìlú ayọ̀ ní àwọn àgọ́ àfi ọlọ́run sí i kí olú àgọ́ wà pẹ̀lú gbogbo wa. Ní ọwọ́ ìjọ àti gbogbo ìlú wọn adúpẹ́ nítorí bẹ́ẹ̀ fún wa ní ọ̀rẹ́ ọ̀fẹ́ láti wà nínú ìjọ láti ṣe ẹ̀yẹ ìkẹyìn tí ó yọjú fún ìyá wa ní orúkọ gbogbo àwọn ọmọ owó ẹ̀yẹ àti gbogbo àwọn ìdílé a sọ wípé ohun tí a fẹ́ ṣe fún ìjọ fún ìgbélékè iṣẹ́ ilé kíkọ́ tí wọ́n kọ́ ní agbára ní ọwọ́ ọlọ́run ní ọjọ́ mọ́ndé á tẹ̀ wọ́n lọ́wọ́. àtúntì ọmọ àtúntì ẹ̀lú gbogbo báwa bàbá náà tẹ̀ tọ̀ lórí wa ó ti tà lẹ́sẹ̀ wa bàbá àwọn ọmọ bíbí ẹsẹ̀ owó ẹ̀ka àti gbogbo ẹbí àti gbogbo wa láti òní lọ títí Jésù Kristi. Àmín for Jésù àmì ábẹ́rù ní olúwa yóò ṣúra fún wa ábẹ́rù ní olúwa yóò ṣúra fún wa ábẹ́rù ní olúwa yóò ṣúra fún wa àmín hallelujah hallelujah hallelujah. Please remain seated. Amen.
Thank you.